Bẹ́ẹ̀ni tí àwọn ìlú ọ̀sán ìṣe ní last year wọ́n lẹ́nu ń bà wọ́n. Ìjáwó dẹ̀ di ọdún yìí láyé pé gbogbo àwọn tó bá dìyàn kànàkànà tọ́wá ti ń mẹ́nu ní 62, 63 lọ́wọ́ ń kú. Wọ́n dìbì sọ fún wa báyìí. Àwọn àdúgbò wọn tọ́lọ́dọ̀ mi náà wà lọ́jọ́ náà nìbàdàn. Ọ̀làǹdẹ́bí àwọn ọmọ ìjọ táwọn dẹ̀ jọ lálọ́. Ọwọ́ àjọ ọ̀la àwọn lọ. Tòun ti bẹ̀ màmá yìí bẹ̀ láyé. Àbí ọlọ́run mọ́tò ọ̀la tó dìde. Gbogbo ẹgbẹ́ àbẹ̀bá náwó sí wọn jù. Ẹ náwó sí wọn. Suratu Quraish láṣẹ fún yín ti jẹ́ líláàfin. Màmá ó tún dàgbà wọ́n á dàgbà àmọ́ èmi síwájú wọn lọ. Sàmì àdúrà dáadáa. Orí gbígbà bàbá wa wà mọ́kàn ọdún yìí pẹ̀lú bàbá.